dá padà fún wa pé ohun tẹ́ ń gbìyànjú àti sọ ni pé wọ́n ń gba original lọ́wọ́ wa wọ́n gba original wọ́n á ń gbé panda lọ́wọ́ panda yẹn tí ò bá ṣe pé ayé tá a wà yìí nísìnyí ayé tí Ọlọ́run fẹ́ yí nǹkan padà ni ẹ̀rí pé nǹkan yí padà báyìí ìyẹn lọ́lọ́run ṣe jẹ́ kí Facebook yìí wà AI wà káwọn nǹkan yẹn wà nítorí pé Ọlọ́run fẹ́ fi yí àwọn nǹkan padà ó fẹ́ open eyes ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ṣí wa lójú bẹ́ẹ̀ ni ẹ̀rí pé ok ẹ jẹ́ kí n sọ̀tàn kan fún yín obìnrin kan ní àìsàn cancer breast cancer ó ti wà nílùú òyìnbó fún àìmọye ọdún so láti bẹ̀ wọ́n ń gbé lọ sọ́spítù lójoojúmọ́ ọ̀nà máa là ọ́ máa gé ọ́ máa là ọ́ máa àwọn ilé wa ń pè pé máa bọ̀ gbogbo nǹkan tó ń ṣe yìí tó rọmọ dáadáa ní ẹ ogún ẹ wà ń bí yìí àgbo lásán la máa fún ẹ kó tó mu àgbo méjì fún odidi ọ̀sẹ̀ méjì kí ni ìyá lọ ọmọbìnrin yẹn ò máa gbọ́ ó ní kìrìsìtẹ́nì lèmi ní ilé máa gbó kìrìsìtẹ́nì lèmi ní ilé máa gbó náà tí Jésù bá dúró ṣé Jésù ò ní máa gbó ẹ sà mo lè fẹnu sọ pé Jésù àti máa gbó dáadáa because Jésù ó appreciate àwọn nǹkan tó yẹ pé ó jẹ́ rí and then àwọn àgbo yìí tẹ́yìn sọ fún un pé Jésù pé kò dáa yìí àwọn àgbo yìí làwọn òyìnbó wọ́n lọ fi kẹ́míkà sí òun náà wá ń tà fún yín tẹ́ máa wá ṣiṣẹ́ tẹ́ máa fowó yẹn lọ rà ní àyèmọye owó gidi ní oògùn lílò tá à ń lò sẹ́yìn oògùn lílò tá à ń lò yìí and then raw ẹ̀jẹ̀ lélẹ̀ tẹ́ pé àwọn ogun appreciate ẹ̀ pé raw yìí ṣiṣẹ́ ju àlòkù lọ now ṣùgbọ́n nítorí pé wọ́n ti brainwash ọ̀pọ̀lọpọ̀ àfìgbà tí ọmọbìnrin tí ẹ̀mí fẹ́ bọ́ lára ẹ̀ now wọ́n bá gbé wá ipá náà fi gbé wá sí Nàìjíríà pé kò ń ṣe ọmọ tẹ́mi gbọ́dọ̀ bọ́ lára ẹ̀ ń gbòde Nàìjíríà láàrin oṣù kan náà bá ewé tó ń sọ pé òun sá fún orúkọ pé orúkọ Jésù nìkan orúkọ Jésù nìkan orúkọ Jésù nìkan èmi ò ń sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń pe orúkọ Jésù ẹ̀ ń dín orúkọ Jésù kù nítorí pé orúkọ Jésù gangan ó wà fún ewé àti egbò mú ewé àti egbò tó ti mọ̀ pé ó máa ṣiṣẹ́ fún ẹ pé orúkọ Jésù sí kó dẹ̀ lò ó kò fi gbàgbọ́ tì í orúkọ Jésù ṣe wà nìyẹn ó ní orúkọ yẹn la fún yín wípé ní orúkọ yìí gbogbo ekún kó wólẹ̀ kò ń ṣe nǹkan tó dáná ní kó bàjẹ́ nǹkan tí ò dá tó ń ṣe yín ni pé kó wólẹ̀ níta ẹ bá máa Bíbélì sọ pé ẹni tó bá mọ rere tí kì í ṣe ó ní ẹ̀ṣẹ̀ ni nígbà tó mọ̀ pé wéyìí máa gbà ẹ́ là tó wá sọ pé òun gbààwẹ̀ ṣé kò ṣe pé nǹkan kan ń ṣẹlẹ̀ lórí ẹ̀ tó o bá gba àwẹ̀ fi àwẹ̀ yẹn ti nǹkan tó ń ṣe yẹn lẹ́yìn kó o wá lo nǹkan yẹn kó o wá gbààwẹ̀ pé ní orúkọ Jésù iṣẹ́ tí mo ṣe yìí Olúwa jẹ́ kó nérè o ní tí orúkọ Jésù wà fún nìyẹn ṣé nígbà tí Jésù fẹ́ jí òkú dìde ṣé kò ní nǹkan míì tó ń ṣe ó máa ní sùúrù nígbà míì á tẹ iyẹ̀pẹ̀ á tẹ ẹrẹ̀fọ̀ á tutọ́ sí i á ṣe gbogbo ẹ̀kọ́ tó lajú afọ́jú nígbà míì gbogbo àwọn nǹkan yẹn àṣírí ni sà ṣùgbọ́n tó o bá ṣe lójú ẹnìkan sì wọ́n lè bẹ̀rẹ̀ sí sá lọ wọ́n lè bẹ̀rẹ̀ sí sá lọ wọ́n lè ní kí ló ń ṣe yìí o yé kí ló ń ṣe yìí o nǹkan tó ń ṣe yìí àwọn ò mọ̀ o ó ti ń ṣe bọ́ o wọ́n lè sọ pé ó ti ń ṣe kankan o Ọlọ́run sọ pé ká má sin Ọlọ́run méjì lẹ́yìn wọn o now ẹ̀sìn tó ń sìn yẹn kí ló fi yẹ pé Ọlọ́run ló ń sìn bẹ́ẹ̀ ìwọ rí Ọlọ́run rí ni àṣírí ni Ọlọ́run ṣé ìwọ rí Ọlọ́run rí ní ẹ̀sìn tó ń sìn yẹn now tí ò bá ń ṣe AI tó ń jáde nísìnyí òun ló jẹ́ ká mọ̀ pé ẹ̀sìn míì tí wọ́n ń sìn òrìṣà ìlú kan ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín so kọ̀ọ̀kan káwọn èèyàn kan yé dára wọn láàmú. bí a ti pọ́n ti bẹ wọ́n ṣe. wọ́n yé kọ́ ṣé ìtàrí tí ó tẹ̀ ti hàn tó fi hàn tó jẹ́ kí wọ́n rí wa pé òrìṣà ìlú kan lẹ̀ ń pè lọ́lọ́run tí gbogbo yín dẹ̀ kan rí mọ́ tẹ̀lé ń sìn tó yẹ pé ẹ wá fi òrìṣà ti ìlú yín sílẹ̀ òrìṣà tí yín tó mọ́ tẹ́ ẹ gbọ́ sítórì bó ṣe wáyé ẹ kó dànù òrìṣà tẹ́ ẹ gbọ́ sítórì bó wáyé tẹ́ kúkàn wáyé ni ẹ bẹ̀rẹ̀ sí gbéga. bàbá ẹ sọ kankan nípa ní apá kìíní ẹni pé àṣírí ni nǹkan bóyá ẹ fi ẹ̀gẹ́ iṣu ẹ fi ṣàkàwé. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n sọ̀rọ̀ obìnrin yẹn tà nítorí pé nígbà tó wá kúrò tán gbé dé Nàìjíríà bí wọ́n á gbé lọ sílé wọn náà bá bẹ̀rẹ̀ sí fi wọ́n ṣe ń fọ ọyàn yẹn pẹ̀lú kan náà ń fún onímùgùn ló ń tọ̀ dànù ló ń ṣe gbogbo igbe tó ń káwọ́ sórí ọyàn bá bẹ̀rẹ̀ sí dẹ̀ ọyàn bá ní ewo kan lẹ́gbẹ̀ẹ́ lọ́yàn bá tú gbogbo bọ́dọ̀ ṣe tú ní gbogbo ara bá rò nǹkan tó tóṣù méjì ní nǹkan tó ti wà ń bẹ̀ bí 6 years tó ti ń jẹun rà tán fẹ́ ṣe gbogbo ẹ̀ tán dà láàmú lé lórí tó ti lo kẹ́míkà ṣe láàrin oṣù méjì lọ́yàn bá padà sí bó ṣe wà ní gbogbo ara bá dẹ̀ ló wá ṣe padà lọ sílùú òyìnbó ló lọ ń ṣiṣẹ́ ló wá pé
so àwọn bàbá náà ní nǹkan kò ń ṣe pé àwọn bàbá wa ní nǹkan ibi ni Ọlọ́run fi gbogbo nǹkan tó dára sí èmi mo sọ bẹ́ẹ̀ wọ́n wá kó níbi nítorí tí wọ́n bá ṣàánú ara àánú gbà ẹlòmíì ó bí ní pé owó tó ń bá rí òun nìkan ló máa bẹ́ẹ̀ ni àṣírí ni kó máa ṣàánú bẹ́ẹ̀ ni Psalm 18:25 fún aláàánú láfarahàn láàánú fún ọlọ́kàn wíwọ́ láfarahàn ní òmùrorò so èèyàn gbọ́dọ̀ máa ṣàánú kó lè máa ṣe kíni Ọlọ́run ló ní kémi ṣàánú gbogbo àgbáyé lásìkò yìí ló ní kí n fi 777 yìí àwọn tó bá wù mí ni mo fi ń ṣàánú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo rẹ̀ ń gbowó ribiribi lọ́wọ́ wọn ṣùgbọ́n ní ìsìn now a ṣe níṣe pé gbogbo ayé gbọ́dọ̀ rí lò gbogbo èèyàn gbọ́dọ̀ rí lò tá a ṣe ní owó tó jẹ́ pé owó dákọ̀ mu tán lè fi ra bàtà tán lè fi ra slippers téèyàn bá dẹ̀ fi ra ayé ẹ̀ ti nítumọ̀ ìwọ ẹ búyọ ìwọ fẹ́ pé ìyàwó níyàwó ló ń fẹ́ ọkọ ọlọ́kọ ló ń fẹ́ ìwọ tó wà lókèrè tó rí ìwé ìgbèlú ìwọ tó ń jẹ́ pé contractor nìyẹn ṣùgbọ́n ó ti gba tírí níjọ́ tó bá sọ pé 700,000 abọ́sì 200,000 àbí tó o bá lò gbogbo ayé máa fẹ́ tiẹ̀ iṣẹ́ kan àbí tó o bá lò á fúnra rẹ̀ lọ la ọ̀nà owó wá iṣẹ́ kan àbí tó o bá lò gbogbo ẹ̀mí òkùnkùn tó ń bá ẹja gbogbo ẹ̀ ní èdè ní o wọ́n sàṣì ẹ ní o kinní kan ní o ọkọ ọ̀run ní o ayé ọ̀run ní o ó máa lé gbogbo wọn jìnnà sí ẹ tíré máa dé fún díẹ̀ yìí wọ́n tó ń gbọ́ mi 070 60 387 57 mo fẹ́ kó gbọ́ lẹ́ẹ̀kan sí 070 360 387 57 nọ́mbà ayọ̀ ẹni tó bá pè ó ti kú oríire congratulations bó ṣe jẹ́ nìyẹn.